Hi everyone, welcome to my channel. Aboruboye baba. Aboye bó ṣíṣe àsúrè ìwòrìwò fún gbogbo àtọ́. Ẹ ṣeun baba. Ẹ jọ̀ọ́ bá sọ bí ẹ ṣe jẹ́ fún àwọn tó wò yín o. Ẹ ṣé púpọ̀. Bí ẹ ṣe wá béèrè gan ó yà mí lẹ́nu ó bọ́ sí ẹ̀gbẹ́ fún mi. Ṣùgbọ́n mo rí pé nǹkan tó dáa náà ni ẹ̀ ń ṣe. Èmi ni Olúwo Adésínà Patrick Ìdòwú. Èmi ni Olúwo Òkèlàmbí. Mo jẹ́ babaláwo onífá. Èmi ni olórí olúwo gbogbo Adó. Èmi ni Ọ̀dọ̀fin Ògbóni gbogbo Èkìtì state. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bá sọ fún wa àwọn ni wọ́n ń pè ní Ògbóni. Ẹ ṣé. Ògbóni jẹ́ ẹ̀sìn àbáláyé ni Ògbóni. Nígbà tí ojú dúdú táwọn òyìnbó tí kó bíbélì kó gbogbo nǹkan wá bí ẹ̀sìn tá a bá lọ́wọ́ àwọn ìṣẹ̀ṣe wa nìyẹn. Ẹ̀sìn tá a dáyé bá ni. Ilé òdì tá à ń pè ní lédì ibẹ̀ ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Ògbóni. So ẹ̀sìn ni Ògbóni. Ẹ ṣeun baba. Ẹ jọ̀ọ́ ẹ wá bọ́ wá sọ fún wa kí wá ní wọ́n pè ní Olúwo bẹ́ẹ̀ ṣe jẹ́ Olúwo sà. Ẹ ṣé. Ó dàbí ìgbà tí wọ́n bá sọ pé irú àwọn oníṣọ́ọ̀ṣì báyìí tán bá rí pé irú ká fi Catholic Church ká fi ṣàpẹẹrẹ nígbà tó wá sọ pé tó máa fẹ́ ṣèsìn tí gbogbo èèyàn ti ṣe tán ti jókòó tán sọ pé bishop. So Olúwo jẹ́ gẹ́gẹ́ bí bishop Ògbóni. Ó jẹ́ olórí pátápátá, òun ni olú wọn, òun ni ọba wọn. Ẹ ṣeun baba. Ẹ jọ̀ọ́ ẹ sọ ẹ fẹnu bà ẹni pé Ògbóni pé ẹ̀sìn ni ó jẹ́. Ẹ lè ṣàlàyé fún wa bí Ògbóni ṣe jẹ́ ẹ̀sìn sà. Ẹ ṣé, mo ti sọ náà, mo ní ẹ̀sìn àbáláyé ni. Nígbà tí ò tí ì sí church, tí ò sì sí mosque, ẹ̀sìn tí oníkálukú ń ṣe nìyẹn. Nígbà tí ìwáṣẹ̀ tílẹ̀ kọ́kọ́ débí, gẹ́gẹ́ àwọn bàbá wa ṣe sọ, Ọlọ́run Elédùmarè náà pè ní àbárìṣà, òun lòrìṣà àkọ́kọ́. Wọ́n máa ń rawọ́ sí ni. Òun gan Ọlọ́run náà ń ṣètùtù sí òun náà pè lórìṣà. Ó yàtọ̀ sí àwọn òrìṣà oríṣiríṣi táwa dá sílẹ̀ yìí o. Tá bá ń sọ̀rọ̀ ẹ̀sìn Ògbóni, ẹ̀sìn Ògbóni jẹ́ ẹ̀sìn gidi. Ẹni tó bá nínú tó lótìtọ́ tí ò kì í parọ́ ló máa ń lọ bẹ̀, òun ló máa bá wọn ṣẹ̀sìn yẹn. So ẹ̀sìn ni bí ìgbà tí wọ́n tán ń sìn, bí ìgbà téèyàn lọ sí ṣọ́ọ̀ṣì, bí ìgbà téèyàn lọ sí mọ́ṣáláṣí, bẹ́ẹ̀ náà ni a ṣe ń lọ sí ilé Ògbóni láti lọ sìn. Ẹ ṣeun baba. Ẹ jọ̀ọ́ tí Ògbóni bá jẹ́ ẹ̀sìn, ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún wa kí wá ní Ifá jẹ́ o baba. Ẹ ṣé. Ifá jẹ́ ohun ẹnu Elédùmarè. Alágbàwí látọ̀dọ̀ Elédùmarè ni Ifá jẹ́. Tí a bá ní ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ á pọ̀ púpọ̀. Ṣé mọ̀ pé ẹnìkan ò kì í jáwádé, ènìyàn kan ò dẹ̀ kì í mọ nǹkan tán. Tí a bá sọ̀rọ̀ Ifá lẹ́nu ìgbà díẹ̀ báyìí ni àwa níbí la ṣe ń mọ̀ nípa ẹ̀sìn Ifá, tá a ṣe sọ Ifá di ẹ̀sìn. Ifá jẹ́ alágbàwí. Ifá jẹ́ tá a bá fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀, à ń ti ara Ifá bá Elédùmarè sọ̀rọ̀. Tí a bá fẹ́ wádìí, a fẹ́ béèrè nǹkan, à ń ti ara Ifá bá Elédùmarè sọ̀rọ̀. Ifá jẹ́ ẹlẹ́rìí ìpín, àtórí ẹni tí ò sùn ọ̀ṣẹ́. Gbogbo nǹkan tó bá dàrú, bọ́n fẹ́ joyè nílùú, wọ́n ní kán lọ wádìí ẹ̀ bóyá ẹni ló tọ́ sí. Bọ́n fẹ́ jọba nílùú, wọ́n ní kán lọ wádìí ẹ̀ lọ́wọ́ Ifá bóyá ẹni ló tọ́ sí. Tó bá ní nǹkan kí nǹkan tá fẹ́ ṣe kó tó di wípé wọ́n kó oríṣiríṣi ẹ̀sìn dé, Ifá gangan la fi ń bá Elédùmarè sọ̀rọ̀. Ọ̀dọ̀ Ifá la ti ń bá Elédùmarè sọ̀rọ̀. Òun ni alágbàwí látọ̀dọ̀ Elédùmarè. Òun la fi ń béèrè ohun gbogbo. Ṣùgbọ́n báyìí àwọn èèyàn wa láti òkè Ògùn, láti yẹ pé Yorùbá dùn lẹ́nu wa jura lọ. A lè máa sọ báyìí pé Èkìtì pé Yorùbá dùn lẹ́nu wa bíi ti Ọ̀yọ́. Àwọn Ẹ̀gbá
àwọn ẹsẹ̀ Ògùn lọ́hùn ṣe hàn pé wọ́n mọ̀ nípa Yorùbá dáadáa àwọn ni wọ́n sì kọ́kọ́ wo ọ̀nà yẹn tán sọ di ẹ̀sìn. Nǹkan táwa mọ̀ níbí ni pé alágbàwí ni à ń béèrè nǹkan lọ́wọ́ Ifá ni kì í ṣe pé àfi ń ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn níbẹ̀rẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti ń sọ di ẹ̀sìn àti rí Ifá temple báyìí tá ti ń ṣe ẹ̀sìn through Ifá gbogbo ẹ̀ ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ Ifá wọn wà pẹ̀lú gbogbo wa. àṣẹ bàbá ẹ jọ̀wọ́ wá sọ fún wa kí wá ní ìyàtọ̀ tó wà láàrin Ifá àti Ògbóni. ṣe ìyàtọ̀ tó wà ń bẹ̀ pọ̀ tó pọ̀ dáadáa tá a bá ń sọ̀rọ̀ Ògbóni olótìtọ́ ènìyàn ló ń ṣe Ògbóni tó lọ ń sìn nínú ilédì Ògbóni torí àyè irọ́ pípa kò sí ń bẹ̀ kò sí ọ̀nà kankan tó lè gbà darúpọ̀ mọ́ Ṣàpà kò sí ọ̀nà kankan tó lè gbà fọ́pọ̀ mọ́yọ̀ kò sí ọ̀nà kankan tó lè gbà fọ́nà mùsẹ́pọ̀ so ìdí nìyẹn tí awo Ògbóni ẹ̀sìn Ògbóni ṣe lágbára gan-an ó lágbára púpọ̀ ó lágbára ibẹ̀ ni òtítọ́ sì wà báyìí ìyẹn ẹ̀sìn Ògbóni yẹn ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ Ifá ká ti bi ìṣánáká kíyèsí Ògùn gbogbo àwọn tó dẹ̀ ń kó fákiri tán wọ gbódù tán ṣe gbogbo báyìí 419 náà fi ń ṣe tí a bá kó onífá tá a bá kó wọn jọ tán bọ́ sí ọ̀nà mẹ́wàá agídí la máa fi rí ọ̀nà kan àbí ọ̀nà méjì tá a jẹ́ olóòtítọ́ nínú wọn gbogbo wọn kàn ṣáà ń parọ́ mọ́ fáwọn kiri ni ṣùgbọ́n mò ń bẹ wákàtí mò ń bẹ Ọlọ́run Elédùmarè tá a mọ̀ sí òrìṣà àkọ́kọ́ pé kó dáríjì ẹni tí ó bá ṣẹ̀ àdúrà gbogbo wa gbà àṣẹ bàbá ọkàn wa balẹ̀ àṣẹ bàbá. so bí irọ́ pọ̀ nídìí Ifá irọ́ pọ̀ púpọ̀ Ifá tá a bá ń sọ̀rọ̀ Ifá ìwádìí ni Ifá jẹ́ ẹ̀sìn náà ló ń sìn pé Ògbóni ìwádìí tí Ifá dẹ̀ jẹ́ ó pín sí ìsọ̀rí ẹlòmíràn wà báyìí tó jẹ́ pé babaláwo onífá ni tó lè kífá kí náà máa yọ lẹ́nu ẹ̀ kán sọ pé ẹni yìí máa gbọ́fá o ṣùgbọ́n ṣíṣe Ifá kó má mọ̀ nǹkan gangan tí Ifá sọ kó jẹ́ pé kó kàn ṣáà kífá ni kó kífá yẹn rẹpẹtẹ kó wá parọ́ sí díẹ̀ pé nǹkan báyìí ni Ifá sọ kó má mọ̀ nǹkan gangan tí Ifá sọ ṣùgbọ́n ó mọ Ifá kì ṣe mọ̀ pé ẹni tí ò bá mọ̀ nípa Ifá onífá náà ló máa pé a ní bàbá yẹn onífá ni ibẹ̀ lẹ́lòmíì ò ti lè sọ gbólóhùn 2 sí 3 ní Ifá kìkì tó jẹ́ pé a lọ nǹkan tí Ifá yẹn sọ gangan tó balẹ̀ tó sọ òun ló máa sọ fún ẹni tó wá ṣèwádìí tó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ìkẹta dẹ̀ rèé sísọ kìkì Ifá sísọ Ifá ó tún yàtọ̀ sí ṣíṣe Ifá tá a bá ń sọ̀rọ̀ Ifá lágbára púpọ̀ torí gẹ́gẹ́ báwọn àgbàlagbà ṣe sọ fún wa wọ́n ní òun ni ẹlẹ́rìí ìpín wọ́n lóun ló ń torí ẹni tí ò sùn ṣe bá a ṣe rí gbọ́ wọ́n ní tí kókó ọmọ tóbìnrin bá lóyún tó di wípé ọmọ fẹ́ máa fọ́ọ̀mù nínú ẹ̀ níbi oṣù 4 a máa yan ìpín lọ́dọ̀ Elédùà ìyẹn lọ́dọ̀ Elédùmarè tí a bá sì ti yan ìpín yẹn wọ́n á lọ sọ́dọ̀ alámọ̀ tó mọ rí wọ́n kàn gbórí ń bẹ̀ wọ́n gbélé wọn lórí orí oríṣiríṣi orí túlu orí tí ò lè là orí olówó gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣi ṣùgbọ́n Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún òun lẹ́lẹ́rìí ìpín òun ló wà níbẹ̀ nígbà tó ní kálukú yan rí òun náà ṣe ń pè é ní ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sùn ẹ̀ ṣe torí tí orí ò bá dáa wọn ní kan lọ sílé Ọ̀rúnmìlà lábá wọn gbé fátẹ́ tá a ṣètò gbogbo ẹ̀ orí tí ò dáa tá a bá wọn túnṣe òun náà ṣe ń pè é ní àtòrí ẹni tí ò sùn ẹ̀ ṣe. Nídìí èyí tí a bá ń sọ̀rọ̀ Ifá yàtọ̀ gédégédé sí Ògbóni ẹ̀sìn ni Ifá ẹlẹ́rìí ìpín ni a fi ń wádìí nǹkan ni àbáláyé ni ṣe la fi ń mọ bí nǹkan ṣe máa rí ṣùgbọ́n àwọn èèyàn wa ti wá sọ di ẹ̀sìn báyìí a ti ń rí oríṣiríṣi tẹ́ḿpù Ifá ní ìlànà tí oníkálukú dẹ̀ mọ̀ ó rí bíi pé irú àwa mẹ́rin tó wà bíi báyìí kí gbogbo wa ká lọ kọ́ṣẹ́ pásítọ̀ kí gbogbo wa dẹ̀ ká yege ká ní sàfitíkẹ́ẹ̀tì wa mo ti lẹ́tọ̀ọ́ láti ní ṣọ́ọ̀ṣì ìwọ náà ti lẹ́tọ̀ọ́ láti ní ṣọ́ọ̀ṣì ẹni náà ti lẹ́tọ̀ọ́ láti ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ lọ̀gá wa yẹn lẹ́tọ̀ọ́ láti ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n bí oníkálukú á ṣe máa sìn nínú ìjọ ti àṣọ̀tọ̀tọ̀
torí ìràwọ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó oníkálukú ṣe mọ̀rọ̀ sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọpọlọ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìrìnsí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kò lè rí bákan yẹn. ṣé ti wá ní sìn pé Ifá ó yàtọ̀ gédégédé sí ògbóni. The word ògbóni fraternity ẹ̀sìn ni ẹ̀sìn ibi tí ènìyàn kì í ti ṣe mọ̀ dàrúdàpọ̀ ni ẹ̀sìn ibi tó ti lè ráyè purọ́ ni ẹ̀sìn ibi tó torí ìbúra ló ń bá wọlé. Tí a bá ń sọ̀rọ̀ Ifá náà ó bá ìbúra wọlé ṣùgbọ́n kò tí ì rí bí ògbóni fraternity. Ògbóni is a fraternity ẹ̀sìn ni àwọn kéréje ló ń ṣe kì í ṣèrò púpọ̀. Ifá ti di gbajúgbajà báyìí bí àṣà orin kékeré kan tí Sàlámì tó kọ sí ìwé Ifá tó ṣe jáde ó ní irọ́ ni wọ́n pa Ifá ò lè parun èké ni wọ́n ṣe Ifá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ ọ́ irọ́ ni wọ́n pa Ifá ò lè parun. Àti ẹ̀dúpẹ́ pé àwọn ọmọ wa kan ṣe ń mọ̀ pé adónilé Ifá tán ṣe ń kóra wọn sí di Ifá báyìí tán ń wọ gbódù tán ní Ifá dání. Èyí náà tẹ bá gẹ́gẹ́ bó sọ lẹ́ẹ̀kan kẹjẹ́ ká ti ibi ìṣáná kíyèsí Ògún nígbà tí Ifá tá a sì mọ bàbá Olódùmarè ní òrìṣà àgbáyé ìgbà yẹn ojú dúdú díẹ̀ bó ṣe mọ́tò lòún tà wá kó síta ni bó ṣe iṣu lòún tà wá kó síta ni iye tó bá ń tà wà fi síbẹ̀ ó lè lọ síbi tiẹ̀ ẹni tó bá fẹ́ rà á mú owó tó fẹ́ fi rà á fi síbẹ̀ á gbé iṣu lọ kò sẹ́ni kankan tó máa jí owó yẹn. Ṣùgbọ́n tábà wọ́n ń wo ìgboro ń sìn ọjà àti ẹ̀gàn tó rà sílé olè wọ́n ń kó. Ṣé rí i pé gbogbo nǹkan ó ti bọ́ sí ìsọ̀rí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Ifá ó yàtọ̀ sí ògbóni. Ẹ ṣeun bàbá ẹ ṣeun gan.